àdó olóró Amẹ́ríkà àti Israel ó mọ̀ ti ṣekú pa adarí orílẹ̀-èdè Iran Ayatollah Ali Khamenei. Àdó olóró tí Amẹ́ríkà àti Israel yìn ti ṣekú pa adarí orílẹ̀-èdè Iran báyìí Ayatollah Ali Khamenei. Iléeṣẹ́ ìròyìn orílẹ̀-èdè Iran sọ pé àdó olóró tí Amẹ́ríkà àti Israel yìn láàárọ̀ ọjọ́ àbámẹ́ta ló ṣekú pa Khamenei o. Ààrẹ Donald Trump ní Khamenei jẹ́ ọ̀kan lára àwọn oníṣẹ́ ibi tó burú jùlọ lágbàáyé nínú ìtàn. Trump wá rọ àwọn èèyàn Iran láti gba orílẹ̀-èdè wọn padà o lẹ́yìn ikú Khamenei. Ìdùnnú ṣubú láyọ̀ fún ọ̀pọ̀ èèyàn láwọn ìlú kan lórílẹ̀-èdè Iran pẹ̀lú ikú adarí orílẹ̀-èdè náà nígbà táwọn kan sì ń kẹ́dùn rẹ̀. Ẹnìkan sọ fún iléeṣẹ́ ìròyìn wípé ilé ayé yóò tún dára sí ní báyìí tí Khamenei ti kú. Ìròyìn sọ pé kò dín ní 200 èèyàn tó ti kú báyìí o ní Iran. Ìròyìn náà ní ó kéré tán èèyàn 198 ló pàdánù ẹ̀mí wọn lẹ́yìn tí àdó olóró Amẹ́ríkà àti Israel kọlu ilé ẹ̀kọ́ àwọn obìnrin kan ní Iran. Ààrẹ Trump ní ìkọlù sí Iran yóò tẹ̀síwájú títí tí àlàáfíà yóò fi jọba o lẹ́kùn Middle East àti ní gbogbo àgbáyé. Iran dá padà o, wọ́n bẹ̀rẹ̀ ìkọlù sáwọn iléeṣẹ́ ológun Amẹ́ríkà tó wà ní Middle East. Àwọn ọmọ ogun orílẹ̀-èdè Iran ti sọ pé àwọn ti ṣèkọlù o sí oríkò iléeṣẹ́ ọmọ ogun orí omi àti ilẹ̀ Amẹ́ríkà tó wà ní Bahrain. Wọ́n ní ìgbésẹ̀ náà ló ń wáyé láti gbẹ̀san ìkọlù tí Amẹ́ríkà àti Israel pawọ́pọ̀ ṣe sí orílẹ̀-èdè wọn o. Níṣe ni èéfín ńlá ṣẹ́yọ ní ẹ̀gbẹ́ iléeṣẹ́ ológun náà tó wà ní agbègbè Manama, Bahrain. Àmọ́ bí nǹkan ṣe bàjẹ́ tó débẹ̀ kò yí ẹnikẹ́ni o tí ìjọba Amẹ́ríkà kò sì tí ì sọ nǹkan kan nípa rẹ̀. Bákan náà ni àwọn orílẹ̀-èdè míì ní ẹkùn náà bíi United Arab Emirates, Qatar àti Kuwait sọ pé àwọn ti ṣe ìdádúró àwọn àdó olóró tí Iran fi ránṣẹ́ sáwọn agbègbè tí iléeṣẹ́ ológun Amẹ́ríkà wà báyìí o. Ní Doha, iléeṣẹ́ tó rí sí ètò ààbò ní Qatar sọ pé ọ̀pọ̀ àwọn àdó olóró tí ìgbàgbọ́ wà pé wọ́n fẹ́ fi ṣèkọlù sí Al-Udeid ni àwọn ti ṣe ìdádúró rẹ̀ báyìí. Àwọn iléeṣẹ́ ológun 13 ní Amẹ́ríkà ní kàkàkiri ẹkùn Middle East tí wọ́n sì ní àwọn ọmọ ogun tó tó 30,000 sí 40,000 níbẹ̀. Àwọn aláṣẹ ní Bahrain fìdí rẹ̀ múlẹ̀ pé ìkọlù wáyé sí iléeṣẹ́ ológun orí omi ti Amẹ́ríkà, iléeṣẹ́ ológun Iran Revolutionary Guard Corps. Nínú àtẹ̀jáde kan tí wọ́n fi léde sọ pé àwọn ohun ìní àti iléeṣẹ́ ológun Amẹ́ríkà tó wà ní agbègbè náà ni àwọn máa ṣe ìkọlù sí o láti fèsì sí ìkọlù tí Amẹ́ríkà àti Israel ṣe sáwọn ní òwúrọ̀ ọjọ́ àbámẹ́ta. Ní nǹkan bí aago 6 ìdájí ọjọ́ àbámẹ́ta ni Israel àti Amẹ́ríkà ṣèkọlù sí agbègbè ibi tí olórí Iran wà tí ààrẹ Amẹ́ríkà Donald Trump sì rọ àwọn èèyàn Iran láti dìde tako olórí wọn o. Ní Israel níṣe ni ìró ọkọ̀ àwọn ọmọ ogun ń dún lákọlákọ bí iléeṣẹ́ ológun Israel ṣe ní àwọn ṣàwárí àwọn àdó olóró tí Iran fi ránṣẹ́ sí orílẹ̀-èdè àwọn o. Ní Jordan, iléeṣẹ́ ológun ní àwọn ti mú àdó olóró tó fẹ́ wọ orílẹ̀-èdè àwọn 2 bọ́lẹ̀ báyìí àti pé ẹnikẹ́ni kò pàdánù ẹ̀mí rẹ̀ sọ́wọ́ ìkọlù àwọn àdó olóró náà. Iléeṣẹ́ ààbò ní United Arab Emirates UAE sọ pé ọ̀pọ̀ àwọn àdó olóró láti Iran ló ti balẹ̀ sọ́dọ̀ àwọn o àti pé ọ̀pọ̀ àwọn àdó olóró náà làwọn mú balẹ̀. Wọ́n ní àdó olóró náà balẹ̀ sí agbègbè táwọn èèyàn ń gbé ní Abu Dhabi tó sì ba ọ̀pọ̀ dúkìá jẹ́ àti pé aráàlú kan pàdánù ẹ̀mí rẹ̀ sọ́wọ́ ìkọlù náà o. Mínísítà fọ́rọ̀ ilẹ̀ òkèrè ní Iran Abbas Araghchi bu ẹnu àtẹ́ lu ìkọlù tí Amẹ́ríkà àti Israel ṣe sáwọn o bí wọ́n ṣe ní ìkọlù náà kò bá òfin mu àti pé àwọn ti gbáradì fún ọjọ́ òní láti kó àwọn tó máa ń ṣe ìkọlù lọ́gbọ́n eléyìí tó yẹ. Ẹ̀rọ yẹ̀jọ́ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ o. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa bá wa pín ká, ẹ máa fèròǹgbà ẹ sábàlá àríwísí o. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì.
ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.